ẹ kojúmọ́ mọ́ ní gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá gẹ́gẹ́ bí ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jáde sí àti mọ̀ gbé yín débẹ̀ àti mọ̀ fi tó yín létí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlòdùn tàbí lábala eré ìdárayá eléyìí náà láṣẹ bẹ́ẹ̀ làwọn mọ̀ jáde sí lágbolé yìí náà lórí gbogbo awuyewuye tó ń lọ nítorí tí ẹ ò bá gbàgbé nínú fọ́nrán kan tí a gbé jáde tí ọ̀kan lára àwọn ọmọ MC Olúọmọ Legacy ti jáde wá láti wá jẹ́ kó dé mímọ̀ wípé Istijaba ó fi àgbàdá kówó jẹ lágbolé Union. Èsì ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló ti jáde wá báyìí bí Istijaba fúnra rẹ̀ báyìí ti ṣe jáde láti wá fi ìdáhùn sí gbogbo ẹ̀sùn tí Legacy fi kàn wípé ó kówó jẹ gẹ́gẹ́ bí alága fún àwọn onímọ̀ọ́rọ̀ wa ní ìpínlẹ̀ Èkó. Ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìgbà tí òun darapọ̀ mọ́ ẹgbẹ́ Union àti bó ṣe jẹ́ wípé omi àti iná ni wọ́n tẹ́lẹ̀ ò tí wọn ò gbà tira. Ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láti fi èsì sí gbogbo ẹ̀sùn tí Legacy fi kàn wípé ó kówó jẹ lágbolé Union. Bákan náà ló ṣe àlàyé lórí àwọn tí òun gbé ṣe gẹ́gẹ́ bí alága fún gbogbo àwọn onímọ̀ọ́rọ̀ wa ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìgbà ìgbádùn tí òun ṣètò fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òun. Ó sì ju ìbéèrè sí Legacy wípé kí ni ọ̀gá rẹ̀ MC Olúọmọ kí ni tó gbé ṣe láàkó tó ń ṣe alága Union ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀wò ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán ọ̀hún láì dènà pẹ̀lú ẹ̀bà mi wọ́n kàn fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ kájọ fọ́nrán náà ká gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Sọ̀rọ̀ láti lè jẹ́ kẹ́ mọ̀ bó ni mo tẹ̀ tí ń bọ̀. Most people àwọn tó súnmọ́ mi dáadáa ló mọ báwo lọ̀rọ̀ mi ṣe já sínú Union, báwo ni mo ṣe débẹ̀. Nítorí mo rí pé Legacy bẹ̀rẹ̀ àwọn fídíò kan láti bí 3 days ago if I'm not mistaken. Mo dẹ̀ rí pé fídíò yẹn dá lé mi lórí. Mi ò bá máa respond but mo rò dáadáa pé orúkọ wà very important. Ilé ayé tá a dẹ̀ wà yín sìn ayé social media ni èèyàn gbọ́dọ̀ wà very careful. Tó bá sọ kankan pa ẹ̀ tó bá jẹ́ ohun tó ṣe ni èlè má kí ẹ̀. But ohun tó ṣe tó tẹ̀ rìn ní gbègbèrégbè ẹ̀ rárá táwọn èèyàn kan sọ ń pa ẹ̀ ó túmọ̀ sí pé you need to come out and tell your own side. Mo gbọ́ tí Legacy sọ pé Istijaba ọ̀jẹ̀ gúdú jẹra ni oníwà àbàjẹ́ èèyàn ni ẹni aburú ni oríṣiríṣi orúkọ ló pè mí. Alhamdulillah pé mo dúpẹ́ fọ́lọ́run lórí àyè tó fi mí sí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó ti mú mi bọ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó mú mi dé, àti wá ń bẹ Ọlọ́run níbi tó tún mú wa lọ kọ́lá máa ṣàwà pẹ̀lẹ́ nìkan kan. Àwọn ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó yà mí lẹ́nu púpọ̀. Láwọn àsìkò kan sẹ́yìn ń tá a gbọ́ nípa Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó gbowó Union látẹnu Legacy pé nítorí àwọn ní treasurer gbogbo owó pátá àwọn náà kó pé kódà wọ́n kó owó ju state chairman gbà yẹn lọ Alhaji Musiliu Ayinde Akínsànyà. Bọ̀ lẹ́ni ó ti yí sórí Alhaji Azeez Abiola aka Istijaba. Àdúpẹ́ fọ́lọ́run. Èmi ò tẹ́ mọ̀ bóyá àwọn Legacy ò ní tìjú kó tó gbé àgbékalẹ̀ ọ̀rọ̀. Lánàá ọ̀tọ̀ ni tó máa sọ. Lénìí ọ̀tọ̀ ni tó tún máa wí. Tó bá tún dọ̀la ọ̀tọ̀ ni tá máa gbọ́ lẹ́nu. Ṣé ò ní tìjú ni ò ní rònú ni? Ò ń jókòó kó ronú fún rẹ pé ṣé mò ń kábùkù lọ́wọ́ aráyé ni àbí mò ń gbá yìí? Ṣé mò ń kábùkù ni àbí mò ń gbá yìí? Ó yẹ kó kọ́kọ́ rò kó jókòó kó dàrú fúnra ẹ̀. Nígbà yẹn lọ́wọ́ tó sọ́kà Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó owó lọ, mo wà náà tó lè defend Alhaji Mustapha Adékúnlé Ségò. Zonal chairman ló máa rà ní mi àsanwó sọ́dọ̀ Alhaji Ségò rí títí wọ́n fi ṣèjọba yẹn. Ṣẹ́ni tó àsanwó sọ́dọ̀ ìlú fẹ́ kó lọ. Mo mọ bí ta máa ń kó lọ lóṣèlú. Mo mẹni tá à ń sanwó fún. Àtowó tíkẹ̀tù àti gbogbo tá à ń san pátápátá o ní zónù kọ̀ọ̀kan o nígbà táwa márùn-ún àsanwó fún Alhaji Mustapha Adékúnlé Ségò rí. Bọ́lọ́n fún wa ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó pọ̀ tó fi rán ìjọba ẹ̀ tó fi lè lo ìgbà pẹ̀lú Alhaji Musiliu Ayinde Akínsànyà nítorí ẹlòmíì ò tẹ̀lé nírú sùúrù yẹn rárá. Bọ́lọ́n fún ní wisdom
wọ́n dẹ̀ lo ìgbà yẹn wọ́n ṣe rí lò alhamdulillah àná ló máa ń bí èní ló máa ń ju ẹ̀la nítorí èní lọ́lọ́run ṣe ṣẹ́ wọn kò fún wa lánàá wọ́n fi ṣe fáradà yẹn because kò bá ti dàrú tipẹ́. now káàkó lórí Alhaji Mustapha Adékúnlé Sego àti dúpẹ́ fọlọ́run ní state chairman lẹ́nu gbogbo tẹ̀nà kó àti dúpẹ́ fọlọ́run kó wọn rẹ̀ kó máa ń sìn. we now go back to the activities. èmi tó ní mi ni mo kó gbó union pé kò sẹ́ni tó rówó tó mi ní union níjẹ́ òní máa dé di union. I've been in transport business for almost 30 years now, but I've not joined union. No, join union. Kódà àwọn tẹ́mi àtàwọn union fi mọ́ra láyé ìjà ni. Níta fi mọ́ra ọ̀kọjá àjà. Nígbà yẹn màá ní wọn gbọ́dọ̀ gbó lọ mọ́tò mi kí because mi ń ṣe ọmọ ẹgbẹ́ yìí. Tọ́ bá yọ nǹkan lára mọ́tò mi, àlọ́pọ̀lọpọ̀ àmú wọn. Àwọn ọ̀jà tá máa ń jà gbà ilẹ̀. Ẹgbẹ́ tí mo ṣe rí láyé mi ni Urban Bus Owner Association. Nígbà tá à ń ṣe association pẹ̀lú àwọn àgbààgbà àwọn bàbá nídìí iṣẹ́ mọ́tò nígbà tá à ń lo mú rẹ̀ àwọn àgbààgbà àwọn Alhaji ọmọ owó Alhaji Ọlákúnlé àwọn iṣẹ́ olúwa àwọn Daniel àwọn àgbààgbà àwọn májà gbogbo àwọn àgbààgbà alájọṣẹgbẹ́ Urban Bus Owner Association ẹgbẹ́ tèmi mọ̀ ń gbá yẹn nìyẹn. Nígbà tó yá dá Urban Commercial Driver Association lẹ̀ àwọn kan náà tún jẹ́ self-employed nígbà kò ṣe tiẹ̀. But suddenly wàhálà tèmi àtàwọn union máa ń pò pọ̀ gbogbo ìjọba union tó bá débẹ̀ ló máa ń try àti convince me kí n join union and no I didn't like the union. Nígbà tó dórí Sálà ó convince me títí mo nínú mi ní interest. Lọ́dún yẹn lọ́hùn Sálà àti Innocent wọ́n wá Ságége wọ́n fẹ́ bá wa Commercial Driver Association jà. Wọ́n arrest àwọn driver 27 náà arrest lọ́jọ́ náà. Mo gba lọ́yà márùn-ún tí wọ́n mo release gbogbo àwọn in 3 days. Kó lè mọ irú èèyàn tí mo jẹ́ láti bẹ̀rẹ̀ ẹni tó ní union ló sọdún lówó. Mi sì ṣe union mo bá Sáólà jà mo bá Innocent jà. Àwọn láyé tán wà lágége ń gbà yẹn ọ̀tẹ̀ tó gbóná ojú mi. Débi kó wá sọ pé union ló sọ mí dolówó. Normally sábàbí kan mẹ́lẹ̀ wọ́n fi ń dèèyàn lórí ilẹ̀ but union kọ́ ló ṣe mí lólówó. Union mi lè deny nǹkan tó bá sọ mí dèèyàn but union kọ́. I've been in transport business láti bẹ̀rẹ̀ ayé mi. Nígbà yẹn ọmọ union tí mo rán lọ sẹ́wọ̀n lórí pé wọ́n yọ nǹkan lára mọ́tò. Wọ́n tún bá mi sọ̀rọ̀ pé mi ní ìdẹ́. Ọlọ́run á rán Alhaji Tajudeen Àgbẹ̀dẹ wá. Ní second time wọn kò lè mọ̀gá tí mo dé di union ẹni tó lówó union ló kó. Second time Alhaji Tajudeen Àgbẹ̀dẹ bí ó kù bí 2 years tán máa fi parí iṣẹ́. Ni bàbá pè mí pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ọkùnrin yìí bí èèyàn wa ní ẹ́. Ó tẹ̀ wá ṣe union ó ti nígbà tó ń wá mọ́ọ̀lù ẹ̀ lágége amọ́ra náà ọmọ wa ló jẹ́ wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀. Wọ́n náà nídìí nǹkan kan lọ́dọ̀ mi. Wọ́n ní gbogbo mọ́tò tó wà lọ́nà òkè já tíkẹ́ẹ̀tì union mo ní wọ́n já àwọn ọ̀dẹ̀ lè já. Àwọn ní kí n jọ tí n bá lè ṣe nǹkan ẹ̀ fún inú àwọn adùn kí n jẹ́ káwọn mọ́tò àwọn àlejò tíkẹ́ẹ̀tì. Lọ́dún yẹn lọ́wọ́ èmi mọ̀ nǹkan tó ń pè ní kọ́mítì mi mọ́ kí ló ń jẹ́ kọ́mítì. Wọ́n ṣàná àwọn ọ̀ràn èèyàn méjì wá. Wọ́n rán Alhaji Imam àti Kẹ́hìndé Òkòkò. Lọ́dún yẹn lọ́hùn ọ̀ràn wa ìyáàfin ní ṣíàmà nínú Kọ́lá. Wọ́n ní kàn jọ kán bá mi sọ̀rọ̀ kí n dúró tí wọ́n kọ́ já tíkẹ́ẹ̀tì union. Pátá adé ní mélòó náà ń já wọ́n ní 10 náà ń gbà lóṣù wọn dẹ̀rí 10 yẹn já. Alhaji Àgbẹ̀dẹ wá bá mi sọ pé kí n jẹ́ kan já. Wọ́n á dúró tí wọ́n máa bẹ̀rẹ̀ sí stop ogun mọ́tò pé láti ní lẹ́bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì union. Kó ṣe sí tí Sego ń ṣe ń sìn. Wọ́n tàpẹ̀ látara Alhaji Tajudeen Àgbẹ̀dẹ. A máa mú àwọn olóní interest lórí progress ẹgbẹ́. Irú wọn Alhaji Tajudeen Àgbẹ̀dẹ. Irú wọn Alhaji Mustapha Adékúnlé Sego. Ike mi máa ní experience bá ṣe lọ ń develop ticket kẹ̀kẹ́ ń sìn ayé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ni mo ti kọ́kọ́ rí. Ticket yẹn làwọn interest lé lórí àwọn fẹ́ develop ẹ̀. Àwọn ajá wọn 20 park láàrin oṣù kan. Wọ́n invite mi sí state council. Nígbà yẹn wọ́n ṣe ń lo ẹgbẹ́ títì ń bí. Wọ́n ní àwọn fẹ́ fi mí jẹ branch chairman. Nígbà náà ń pè branch chairman. Èmi ò mọ̀ èyí tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n ní èmi ni mo fẹ́ máa ṣàkóso àwọn
union Kọ́lá ó ní ìyá ìwà ńkọ́ àwọn ní àwọn fẹ́ yọkó kókò mọ́ṣẹ́ pé ẹni tí ò ní sè lórí iṣẹ́ kí iṣẹ́ wo ló wá ṣe lọ́jọ́ yẹn lọ́hùn màmá yẹn bẹ̀rẹ̀ sí sunkún mo pe ọ̀gá sẹ́gbẹ̀ẹ́ pé ẹjọ́ nítorí tọ́lọ́ mi kì í fẹ́ kí wọ́n sunkún ẹ ṣe fi màmá yìí lẹ́kọ̀ọ́ máa ṣiṣẹ́ lọ àwọn nírọ̀ pé àwọn padà sẹ́yìn nìyẹn báwọn ti pé Alhaji Najimudeen Yasin bàbá dáadáa pé wọ́n sọ pé ọmọ tó já tíkẹ́ẹ̀tì yẹn ní kọ́ lọ fi síbẹ̀ ń sìn ní kí láti ń ṣe léèsí lọ́dún yẹn lọ́hùn wọ́n lè initiative wọn nígbà tí n bá ní mi àwọn ọ̀fẹ́ kí káwọn má lè ya yìí lọ àwọn apín sí méjì mo gbọ́dọ̀ máa ṣe branch àmà bẹ́ẹ̀ ibi tí mo gbà dédìṣẹ́ union yẹn mo dédìṣẹ́ union yẹn láàrin oṣù mélòó mo sọ fún ẹ lẹ́ẹ̀kan kó má gbàgbé mo ní second tenure Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ó ti kú bí 2 years gan tó fẹ́ lọ wọ́n fi nǹkan yẹn compensate iṣẹ́ tí mo ṣe fún union nítorí pé wọ́n wá progress ẹgbẹ́ yẹn látọdún yẹn láti ń já tíkẹ́ẹ̀tì yẹn kọ́ládé ni tó ní istijaba ló kó owó union ní ìmọ́jọ́ tí mo dé tí mo fi kówó lẹ́yìn yẹn mi ò ṣe branch àmà yẹn kọjá ọdún kan nígbà tí mo dé ní union mo ń tinú sẹ́ẹ̀lì bọ́ sí sẹ́ẹ̀lì ni it's a long story kí là ń response sí response sí ẹni tó sọ pé istijaba ló kó owó union that's what I'm respond to nígbà tó lọ́mọ di state chairman ó sọ fún lọ́mọ pé èèyàn ń jẹ méjìlá bá o èmi ni branch chairman ní mọ́tò ní Kọ́lá èmi náà ni mo tún fẹ́ jẹ́ branch chairman ní Márúwá mo ní èèyàn jẹ méjìlá bá mo fẹ́ drop kan ní méjèèjì mo ní mo fẹ́ drop mọ́tò nínú èmi àti wọ Legacy àti MC Olúọmọ a máa mẹni tó jẹ́ ní aburú náà méjèèjì ìní náà làwọn ọmọ àwọn ìyọ́dẹ̀ máa mọ̀ lọ́dún ẹ̀ lọ́hùn Alhaji Aribidesi kọ́lọ́ máa ṣàforíjì fún kọ́lọ́ máa fi sí Aljanna Firdaus mo ní ẹni yìí ní treasurer mi branch onímọ́tò ẹni yìí ni mo fẹ́ kó jẹ branch chairman sí kí mi dúró sí di Márúwá gbogbo ìgbà ni máa rántí ọ̀rọ̀ Aribidesi nínú ìṣẹ̀mí ayé mi because máa yẹn ní ó nífẹ̀ẹ́ mi púpọ̀ a fi Salami ṣe secretary ẹ̀ lọ́dún ẹ̀ lọ́hùn géèmù bẹ̀rẹ̀ ìyá àfi gbé Salami jáde pé kó wá ṣe branch chairman ní branch tí mo ti fẹ́ kó mo ní how possible èmi ni mo fẹ́ kó ní branch nínú àdìsáìdì ẹni tó máa jẹ branch chairman bẹ́ẹ̀ ìyá àfi bó lọ́mọ sọ̀rọ̀ iṣẹ́ yẹn lọ èmi náà ń bá àwọn ọmọ ṣe follow up èmi náà lọ́dọ̀ bàbá wọ́n sọ fún bàbá pé mo tún ti rí tuntun bàbá ní àwọn èèyàn lórí yẹn bọ́rọ̀ àwọn èèyàn ṣe rí nìyẹn mo fi Ọlọ́run búra fún ẹ ná owó pa lórí pé ẹni ló gbọ́dọ̀ jẹ branch chairman bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti gba owó pa lọ́wọ́ Salami náà mo fi Ọlọ́run búra fún ẹ mo fi jọ́ tó máa pàdé Ọlọ́run búra fún ẹ lọ di ọjọ́ inauguration on promise Salami kan máa fún branch chairman wọ́n dẹ̀ sọ fún Aribidesi náà fáwọn máa fún branch chairman á di méjì lórí branch kan Alhaji Mustapha Sego Ọlọ́run má dàgbàrú fún yín ọ̀rọ̀ yín ò ní dàrú láíláí nígbà tó dijọ́ inauguration ni Alhaji Mustapha Sego bínú pé alága irú kí là ń wọ́ọ̀kì náà èèyàn méjì ló ti sanwó sọ́fíìsì òun fún inauguration irú kí lélẹ̀ ẹ jẹ́ kó dáwọ́ bàbá yìí padà fún tó bá já wọn ni wọ́n jẹ́ dáwọ́ ẹ̀ padà láyé wọ́n dáwọ́ bàbá yìí padà lọ́jọ́ yẹn lọ́hùn Legacy ṣe la sí ẹlẹ̀ Ọlọ́run nìkan fún Aribidesi ní branch àwọn àlọ́jọ́ yẹn lọ́hùn wọ́n fi Salami ṣe secretary ẹ̀ Alhaji Mustapha Adékúnlé Sego nínú ọ́fíìsì wọn gangan wọ́n dá owó bàbá yẹn padà. That's a good example of leadership. Ẹ̀mọ́ yẹn ní sẹ́yìn gbó lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹ̀dá padà dì ní. Ṣé rí ọmọ sọyìn ló máa kó kókó báyà ẹ̀? Legacy á sìn débi tẹ́rù sí ní báyìí. Mo wà lé fún yín digbidigbi. Àwọn Legacy yẹ̀yìn sọ̀rọ̀ fún wọn tó fẹ́ sọ ni. Àwa sì ni a rí ó ṣẹlẹ̀ lójú wa. We are in the system.
as at that time. Ojú wa ló ṣe ní kòrókòrò nígbà yẹn lọ́hùn àìbílẹ̀ jíjẹ chairman èmi náà lọ jẹ zonal chairman ní márùn àmì àdúpẹ́ fọlọ́hùn ọlọ́run fi àgbò àsáyè ibi tó yẹ ká wà. àǹbájọba yẹn lọ wọ́n ṣe inauguration fún wa lẹ́yìn tó ṣe inauguration fún wa mo gbogbo exco mi jọ wọ́n ti ṣe inauguration fún wa o we need to try out to bẹ̀rẹ̀ progress within ourselves. Èmi ni number 1 zonal chairman. Èmi ni number 1 zonal chairman tó kọ́kọ́ gba office. Èmi ni number 1 zonal chairman tó kọ́kọ́ ra mọ́tò fún àwọn expo ẹ̀. Kódà method tí àwọn ọ̀gá máa ń lò gba ẹ̀kọ́ ni mo tún lò another method. We are 13 expo then. Mọ́tò 5 ni mo kọ́kọ́ dà fún. Highlander, Lexus. Wọ́n dà fún mọ́tò 5. Rotimi tó ń gbélé olú ọmọ gangan. Nínú àwọn expo mi ni o. Corolla tí mo rà fún lọ́dún yẹn ló lòdì ni o, kò tí rà mí o. Bóyá èmi ni mo rí dáadáa ṣe, bóyá ọ̀gá ẹ̀ ló rí dáadáa ṣe, bóyá aláburú ni mí, bóyá àwọn ọ̀gá ẹ̀ láláburú, Ọlọ́run fi wá hàn. Mo ra mọ́tò fún àwọn 5 lọ́jọ́ yẹn lọ. Lẹ́yìn yẹn mo tún ra 5 mi. Nígbà tí mo tún rí pé iṣẹ́ fẹ́ dẹ̀gbẹ́ díẹ̀, kí ni mo ṣe? Mo lọ sílé nínú àwọn mọ́tò tí mo kó jọ sílé, mo lọ gbé fẹ́ǹsà kan, mo gbé Lexus kan, mo gbé fáwọn tí ò ti gba mọ́tò. Legacy ṣó wà ńbẹ̀. Bóyá èmi lè yan rí, bóyá ọ̀gá ẹ̀ Musiliu lè yan rí, àbóhun lè yan bú, àbẹ́mi lè yan bú, gbogbo ayé bá rí. Legacy wọ́n tó nínú union ni mo ti kó owó. Nígbà tó ga di state chairman ni mo ra kẹ̀kẹ́ 500. Mo kó wá sí state council. Mo wá launch kẹ̀kẹ́ yẹn state council, mo fi ṣàpọ́nlé. Ẹni tó ṣe àkó union yẹn tó ra kẹ̀kẹ́ 500 lẹ́ẹ̀kan ṣe. Owó union ni mo kó láàrin ọdún kan àti oṣù mẹ́ta. Kẹ̀kẹ́ tá fún ọlọ́jọ́ yẹn lọ́hùn. Mi ò rò kó pọ́sẹ̀ kan táwọn èèyàn pè mí kàn ti tà. The business tó wà ń díẹ̀ tó lè invest nínú ẹ̀. Kọ́gà ẹ prove rẹ̀ fún mi pé as a chairman, as a former state chairman of Lagos State Council, kó sọ mọ́tò tó ń ní títì fún mi, kó sọ márùá tó ń ní títì fún mi, kó sọ kàrà tó ń rà títì fún mi. Who are the people benefit from you? Àwọn èèyàn máa ń pè mí ní gbogbo àkíyèsí Kristi jíjà wà pé kó máa ṣe union, you are not in that, you know, money, it's my right because I'm fish eated. Mo kó mọ́tò síta, mo kó kẹ̀kẹ́ síta wọn. Wọ́n dẹ̀ ń gbó lọ́wọ́ ẹ̀, èmi náà jẹ́ kí n wà nínú wọn kò sáburú ń bẹ̀. Mi ìjára aláàlì ni mo ń jẹ. Ibi tí mo ṣe sí ni mo ń jẹ. People called me every time, advise me. Legacy wọ́n ló bí ogbélé yìí o, èsì ọ̀rọ̀ ẹ̀ náà ni mo ṣe ń fún yín o. tó ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ kó dé mímọ̀ wípé gbogbo àdáwọlé ohun tó ṣe bẹ́ẹ̀ tó mẹ́nu báyìí òun ní òun ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ union. Bákan náà ló ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó yẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí òun rà fún gbogbo àwọn tí wọ́n jọ ṣe ìjọba. Bákan náà lójú ìbéèrè sí Legacy wípé ọ̀gá rẹ̀ MC Olúọmọ kí ni ohun tó gbé ṣe láàkó tó ń ṣe ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí alága union ní ìpínlẹ̀ Èkó, tó ti mú kí àwọn kan máa jẹ́ kó di mímọ̀ wípé MC Olúọmọ fi owó ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ́ fún àwọn celebrities ẹ̀gbọ́n ṣe tí ó tọ́ ní àbí títorí ti gbajúgbajà òṣèré ní Aishat Lawal tí wọ́n fún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe ń bọ ẹnu àtẹ́lù MC Olúọmọ báyìí wípé àwọn òṣèré ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi owó ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ́ fún lákòótó ṣe ìjọba. Táwọn kan sì tún ní ìwà wọ̀nbílíkì ìwà wọ̀nbíà ìwà jẹgúdújẹrá náà ló mú kí Mr. Olúọmọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún MC Olúọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ìwónú ni àwọn ènìyàn fi hàn sábàlá fọ́nrán ọ̀hún. Ẹnìkan tiẹ̀ tún ní ètò ìṣèjọba Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ tó mẹ́yẹ náà ló ṣokùnfà bí àwọn agbèrò bí wọ́n ti ṣe ń da awuyewuye sílẹ̀ lójoojúmọ́. Wọ́n ní sáwọn nìkan níbi ẹkùn àpọ̀kọ̀jẹ. Bẹ́ẹ̀ làwọn kan sì tún ní Márúwá chairman lásánlàsàn tó ń ra ọkọ̀ fún gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀. Wọ́n ju ìbéèrè síta wípé níbo ni gbogbo owó ọ̀hún ti wá láìṣe olóṣèlú ẹgbọ́ṣe. Olóṣèlú nìkan ló lè ṣe bẹ́ẹ̀. Ó lè máa ra ọkọ̀ àti máa náwó yàfùnyàfùn
báyìí tó ìyàtọ̀ bá kò sẹ́yìn náà bẹ́ẹ̀ bá ṣe retí nítorí gbogbo èrò náà àwọn ènìyàn náà láṣẹ bẹ́ẹ̀ láti mú wá sí ti gbọ̀nyìn sí àṣìṣe àlàyé ọ̀rọ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ bó bá ṣe retí yín bẹ́ẹ̀ bá ṣe rí sí gan-an ní pàtó ẹ má gbàgbé láti wá fi èrò tí ń sọ sí abala àrẹ̀wò sí bákan náà kí wá láìkè sí bá a ṣe kẹfì sọ̀wọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ a tún mú bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.